ọmọ mi wà láì bó jí láàárọ̀ tèmi lọ́sàn-án tèmi lálẹ́ tèmi súnlé ẹ̀ tó bẹ̀ tó bá ṣẹlẹ̀ àdẹ̀bẹ́ kájọ lọ bẹ̀. wèrè kan pè mí Jésù wèrè kan pè mí ó lòun DSS ó ní mo gbálẹ̀ kan mo ní ìjọ torí Ọlọ́run kí ló kan DSS àti ilẹ̀ mo bí ó ní máa bọ̀ ẹ́ kọmọdítì ìbámọ́dọ́ wọ́n ní máa ilé yóò gbádùn wọ́n ní mo síkì wọ́n ní mo sòtọ́ ọ̀rọ̀ fọ̀ kí ló kẹ́ pẹ̀lú lẹ̀ mo gbalẹ̀ gbé ọ ó kù kẹta Jésù àti wà tipẹ́tipẹ́ ooo kò sẹ́ni tó lè gbà wá o. mo ti mọ̀ nígbàdá tí wàá ṣe sójà as a young soldier bọ̀dá Kọ́lá ló kó mi yọ nígbà mo kó sójà tí mo lọ London dé tàdá business ilẹ̀ ní bọ̀dá ní ọmọ mi pure water tó ṣe òṣè kọjú mọ́ ogun jàgídíjàgan sójà òṣè tó kò lára rẹ̀ só ti kò lára mi báyìí bọ̀dá abẹ́ sójà ni ẹ wá mọ̀ nǹkan tí mo fẹ́ sọ fún yín o ẹ̀yin èèyàn wa orin kan wà èmi ò láìkí ẹ̀ ṣe nǹkan fún yín máa jó lọ mò ń wẹ̀yìn rẹ orin burúkú ni ẹ jẹ́ kí gbogbo wa kájọ kúkú jọ máa jó pọ̀ ní àwa níní Sunday máa jó lọ olóòbù púpọ̀ lẹ́yìn ilé ọmọ mu trọ́fì yóò mọ̀ jẹ pẹpẹ súpù yóò mọ̀ déyàwó yàwó kò sí yẹn ẹni bá rẹ́dì kò rẹ́dì ẹni bá rẹ́dì orin máa jó lọ mò ń wẹ̀ yẹn kọ́ ló wà lẹ́yìn ẹ̀kọ́ wọ́n ti he has done well it's a pity ìlú yìí yes he has done well ẹ̀yin òbí ni ẹ wo bí tá a bára wa dé ẹni ọ̀ṣọ́ lè ṣe ìlú yóò ṣe kankan ṣùgbọ́n tó bá ní tó bá fẹ́ kọ́ ìjọ̀gbọ̀n nínú báskẹ̀tì ó wà lọ́wọ́ mi wèrè tó bá gbé wá mọ̀ nípa ní ọba òrùjú máa gbọ́ Sunday lọ́jọ́ ìsìnlé wèrè kan bá pè fún ẹ̀rọ Ṣọlá Túndé ọ̀dín nínú ìyẹn mọ ní èmi náà wọn fẹ́ lómi ìṣèlú ó ní wọ́n sanwó ẹ̀mí mi ó ní kò wá pa mí mo ní òṣè lọ 203 magazine road Jericho Ìbàdàn làdírẹ́sì mi mo wà ń bẹ̀ ẹ bá ṣí géètì ilẹ̀ ọmọ tó sọ fún mi ó ní wèrè lọ́gí ní eléyìí ó ń bò ló fẹ́ pa mí jẹ́ bó gbé mọ̀ dání.